A kú dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi tẹ́ bá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn lórúkọ mi. Tó bá yẹ pé first time tuntun lélẹ́yìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì Lọ́fàsẹ̀nà civil legacy ẹ bá subscribe sí ẹ̀wẹ̀gbẹ́ rẹ̀ ọ̀hún ẹ̀rọ máa kọ̀ọ̀kan níbẹ̀ tó lè bá máa pè ní notification bell ẹ bá wa tẹ̀ tán kọ́ yóò option mẹ́ta kan wá tí ń bẹ lókè òun kẹ́ mú option a lé àti lí tó lè bá máa pè ní option all nǹkan bá wa tẹ̀ bá ti tẹ̀ tán èèyàn dára ẹ̀ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo àtàwọn ìtọ́ bá ti jáde. Ọlọ́run ọba tó nìkan pọ̀ ọlá alágbára lórí ohun gbogbo, ọba tó lè so ohun gbogbo, ọba jípọjọ́ kúdà, Elédùmarè ọpẹ́ ni fún ọ. Adúpẹ́ ribiribi, adúpẹ́ rírí jẹ, adúpẹ́ rírí mu, adúpẹ́ rírí ná, adúpẹ́ rírí lò, adúpẹ́ àtìgbàdégbà. Ìbà lórí lọ́wọ́ Ọlọ́run ọba àjíkí ọba afẹ́nifẹ́re, ọba àjùàpẹ́ agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún, ọba ológun lọ́lá aní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò abọ́ ọ̀gbọ̀gbọ̀ tí fi yọ ọmọ ẹ̀ nọ́ọ̀fì. Ìbà dáǹgbọ́n bàbá kókó, èrò akatapá bàbá lóṣùn, aṣọ mẹ́rìnlélógún lásọ ṣàpọ̀nà, ọ̀kan ní yémiyémi gbéke, ọgọgọ rúmọrúmọ, apanimàágbó olókìkí o. Ìbà lọ́wọ́ yín àti dìímùjẹ èèyàn, ẹ̀yin náà lájẹrun òró ajẹ̀dọ̀ èèyàn mọ́bì, àtòrò òró jẹ̀ fún ọ̀gàlàntà. Ìbà yín o, ẹ̀yin arúgbó aṣọ mọ́balẹ̀, amẹ́jẹkílẹ̀ yín ò bọ́ dàrú, ẹ má jẹ́ ó bàjẹ́ o, ẹ ṣàánú, ẹ dákun dábọ̀ kẹ́ fi èdénú kẹ́ fi gbogbo ara dénú. Gbogbo àwọn ọmọ tí wọ́n kó táwọn agbésùnmọ̀mí kó, ẹ jẹ́ kí wọ́n gba ìdáǹdè lágbára lọ́wọ́ Elédùmarè lórí ìjọ́ kẹjọ táwọn ẹbí wọn ti ń pọ̀ kàkà tán tinú wọn ń pò papọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Gbogbo ọ̀nà ẹ jẹ́ kí wọ́n rí ìdáǹdè gbà. Abẹ̀yìn tẹ́ ẹ nílẹ̀ ni, àtùyín ni, gbogbo bí ìdírẹ̀bẹ̀ àwọn èèyàn, gbogbo eré táwọn èèyàn ti sá lórí kí àwọn èèyàn wa yìí kán lè bá gba ìdáǹdè, ẹ jẹ́ ká dùn àwọn ó gbà. Gbogbo ìdírẹ̀bẹ̀ tán bá dí níwájú yín ẹ má ṣàlá bá wọn gbà á, ẹ jẹ́ ká dùn àwọn ó gbà, ẹ bá darí wọn wá sọ́nà ilé. Àwọn agbésùnmọ̀mí ẹ bá wa rẹ̀ wọ́n, ẹ jẹ́ wọn ó sùn fọ́nfọ́nfọ́n kí wọn ó gbàgbéra, kọ́wọ́ àwọn agbófinró fi tẹ̀ wọ́n káṣírí wọn ó tú síta gbangba, káwọn ọmọ tí ń bẹ lákàtà wọn ká lè bá gba ìdáǹdè. Abẹ̀yìn ni, ẹ ṣíjú àánú rẹ wò wá, láàlú ògiri kò dọwọ́ rẹ o. Èso láàlú abámbá ọ̀fẹ́ bàtà kùtù bàǹbàmù, ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ń ṣẹ́jẹ níbi sunmi láàárọ̀ yìí ń sùn fún ẹ̀bọ̀dà ti jẹ́lá tó pa. Èṣù mọ̀ṣẹ̀lẹ̀ Yorùbá wọn mọ̀jẹ̀kílẹ̀ Yorùbá ó dàrú. Gbogbo ibi táwọn ọmọ ẹ̀ bá wà lónìí bá a kàn wọ́n la, wọ́n ní tí atẹ́gùn bá fẹ́ ìmọ̀ kangi oko lára ni. Gbogbo ibi tó bá wà lónìí dí kátẹ́gùn rẹ̀ jó kàn wọ́n lára tí wọ́n fi yọ̀ǹda àwọn ọmọ yẹn. Abẹ̀bẹ̀ ni, adírẹ̀bẹ̀ ni níwájú rẹ̀ láàlú ògiri òkò, lórí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀, lórí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Wọ́n bá dí káwọn ọmọ yìí gba ìdáǹdè, jẹ́ wọ́n gba ìtúsílẹ̀ pẹ̀lú àwọn ìyá tí ń bẹ ńbẹ̀ àtàwọn bàbá tó bá wà ńbẹ̀, kí wọ́n gba ìtúsílẹ̀, ká má gbọ́ ikú wọn mọ́, káwọn bandits má ṣe rò ó láti dẹ́mi wọn lógbodò mọ́ tí wọ́n fi darí wọn wá sọ́nà ilé. Lágbára rẹ
láàlú bí ó ṣe rí nù. Ilẹ̀ Ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ̀ alápòkà tó da lápò rẹ̀ bí kò lójú bá ilẹ̀ ó lanu. Ọ̀rọ̀ tó kẹtẹ́ bá balẹ̀ sọ nílẹ̀ máa gbọ́ ilẹ̀ apè ọ́ lónìí lórí àwọn ọmọ yìí. Bákan náà àwa ò mọ orúkọ wọn, àwa ò tiẹ̀ rókọ wọn, ṣùgbọ́n àwa ń ṣe gẹ́gẹ́ bí Yorùbá tẹ́jẹ̀ rìn lára rẹ̀ pé àwọn ará wa wà ní captivity. Abẹ́ ọ lónìí Ilẹ̀ Ọ̀gẹ́rẹ́ tó bá jẹ́ pé lónìí àwọn bandits náà bá fẹsẹ̀ wọn tẹ̀lẹ̀, jẹ́ kí omi àánú bọ́ sọ́kàn àwọn tó fi release àwọn ọmọ ẹgbẹ́ wọn bọ̀ nílé. Àwa ò lówó tá a fẹ́ fi gba àwọn ọmọ ilẹ̀, a sì ní ìbọn tá a lè lọ fi kojú wọn. Ṣùgbọ́n gbogbo ọ̀nà mọ́ṣáláì bá yọ̀ǹda àwọn ọmọ yìí kí wọ́n fi bọ̀ nílé, yọ̀ǹda wọn pẹ̀lú àwọn ọ̀gá wọn ká máa bọ̀ nílé pẹ̀lú àlàáfíà ara. Abẹ́ ọ ni bí ó ti rí nù, àṣẹ ti dùn mọ́ rẹ̀. Èyí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe láti bí ọjọ́ mélòó kan lórí àwọn ọmọ ìta àdẹ̀ nígbàgbọ́ pé yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀. A ti bẹ̀rẹ̀ náà nù, a ní sinmi. Wọ́n ní onígbìyànjú wọn kì í pòfo. Gbogbo ẹ̀dá tí bá ń gbìyànjú nǹkan kì í pòfo. Ìwọ tó bá dákẹ́ tara rẹ ò ní bẹ́ẹ̀ dákẹ́ láíláí. Ṣùgbọ́n ìwọ tó bá dákẹ́ tara rẹ náà ó bọ̀ dákẹ́. Lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí bá a ṣe ń lọ wájú tá à ń lẹ́yìn tá à ń jíròrò lórí bóun ló ṣe jáde, ẹja tó mọ̀ gbìyànjú lọ underground. Bá a ṣe ń ṣe bẹ́ẹ̀ làwọn èèyàn náà ń ṣe káàkiri táàrin kọ́nà jẹ́ ká dọ́ ìbòdì gbà. Ilé tó jọ mí lójú tó gbé mi wálé nìyí. Mo fẹ́ ṣe fídíò yẹn ní ṣókí, mi fẹ́ kó pọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà níwájú wa tá a fẹ́ yanjú lénìí. A rí fọ́nrán kan tí Tani Olohun ṣe fún Alhaji Oríyọmí Hamzat. Nígbà kan tẹ bá rántí bí ọdún kan sẹ́yìn tí Tani Olohun bá ń yàgàyàgà Alhaji Oríyọmí, gbogbo wa, èmi in particular, a máa ń rò pàṣẹ ju Tani Olohun pọ̀, pàṣẹ ju rẹ̀ pọ̀. Tani Olohun ó tó ti bú Oríyọmí o. Àṣẹ tó o ní tájá fi gbó. Ajá ìdédé gbó lẹ́kùnlé bàbá wa, èèwọ̀ òrìṣà ni. Àṣọ ní tájá fi gbó. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ bá rí ẹnikẹ́ni tó bá ti gbé ọ̀rọ̀ ẹ̀sìn rò, ẹ má jẹ́ wọn mọ já ṣáájú ń bì kankan, wọn ó dàbẹ̀rú gbẹ̀yìn ni. Bẹ́yìn bá jẹ́ immigration officer tó bá jẹ́ lẹ́sìn, ní kété tẹ́ni tí ìṣẹ́sìn rẹ̀ bá ti déwájú rẹ̀ ni ó ti máa ṣìwàwù tó ń tọ̀hún. Lẹ́ẹ̀fì mọ̀ pé wọ́n lo ẹ̀sìn láti fi da ayé rú ni. Téèyàn bá jẹ́ ẹlẹ́sìn tó bá jò ní principal school, tẹ́ ẹ bá mú ọmọ lọ tó bá rí lára yín wípé ẹ̀sìn tẹ́ ń ṣe ó yàtọ̀ sí tiẹ̀, possibility wà kó má fún yín ní attention tẹ́ ẹ fẹ́ lórí ọmọ yẹn. Àwọn ìrírí mi mo ń sọ yìí o. Téèyàn bá jẹ́ ẹlẹ́sìn tí ògbẹ́ bá gbẹ̀yìn tẹ̀mí yín fẹ́ bọ́, tẹ́ ẹ bá déwájú rẹ̀ tó bá rí sáìn pé ẹ̀sìn míì lẹ́yìn ṣe yàtọ̀ sí títí ẹ̀, possibility wà kó má fún yín lómi kó ní òṣomi. Kẹ́ ẹ lè mọ aburú tẹ́sìn ti ṣe. Alhaji Oríyọmí Hamzat òun ni mo fẹ́ ṣe fídíò yìí fún. Ẹ lọ withdraw ní race pé ẹ fẹ́ ṣe gómìnà lọ́yọ̀ọ́. Kò sẹ́ni tí ó dìbò fún yín. Ayé ti rí yín pé ẹgbẹ́ sèrù sórí púpọ̀. Níjọ́ kìíní àná táwọn èèyàn ń pariwo yín pé ẹ jókòó pẹ̀lú Gúnmi. Ṣẹ́yìn tẹ́ ń jà fún ọmọnìyàn tó yẹ kẹ́ jókòó pẹ̀lú orú Gúnmi in the first place. A sane-mind person like you, Alhaji Oríyọmí, tó yẹ kẹ́ jókòó pẹ̀lú orú Gúnmi. Àwọn èèyàn gbé fọ́tò yẹn jáde
ọmọọṣẹ́ yìí kan wá dìbọ́ǹkì onírọ́ ni pé AI ni wọ́n dókítọ̀ ẹ̀ ni kẹ́yìn fúnra ara yín tó wá jáde nígbà tí wàhálà pọ̀ pé lóòótọ́ lẹ́jọ́ pẹ̀lú Gumi nìbàdàn. ẹ̀dẹ̀ wà nínú àwọn tó wá ń kọ́ program ẹ̀ ṣagbátẹrù bí Gumi ṣe wọ̀lú Ìbàdàn wá. Alhaji Oríyọmí Hamzat wàláì ẹ̀yin ló yẹ kí wọ́n máa kí ifá kan tí mo fẹ́ kí yìí fún ẹ̀yin ní ọ̀bàrà bòdí ò mọ́lé kankan ilé ẹni ní tani ẹ̀bì tí ó pera ọ̀ ń ṣe mí ọ̀ ń gbà mí aṣẹ tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ni tí tó ń gbà ní. ìkà ọ̀dájú ni yín Alhaji Oríyọmí Hamzat ọ̀dájú. ẹ wá dáwọ́ ẹ daṣọ funfun bóra inú yín wá dúdú. ládùúgbò problem ẹ wò ní gbogbo àgbáyé ẹ lọ ka history Gumi a sọ ọ̀rọ̀ Gumi fún yín ní gbogbo ìgbà èyí tẹ́ jẹ́ reporter tẹ́ ń dìde sí ìpèníjà àwọn ọmọ ènìyàn ṣerú yín ló yẹ ká bá lẹ́sẹ̀ Gumi pé Gumi wá gbé yín lẹ́sẹ̀ àbẹ́yìn lẹ gbé Gumi lẹ́sẹ̀ ẹ̀ ń fọwọ́ra Gumi lórí. Alhaji Oríyọmí Hamzat ẹ̀ẹ́rẹ́ èèyàn bá yín sòdodo ọ̀rọ̀ ẹ má díje gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ fẹ́ fowó yín ẹ fẹ́ fi jógẹ̀lẹ̀ dẹni fún ilé ìtaari àádùn lẹ́yìn lọ́rùn tó gbogbo yóò fi tán ni àṣírí lẹ́gbọ́ lẹ́nu mi lé nìyí sẹ́mi pé mi ò mọ sọ́pọ́tì yín gan mo fẹ́ràn yín gan ṣùgbọ́n ojú gbà mí tì nígbà tí mo rí gbogbo wa láti bú tani Ọlọ́run pé àṣejù rẹ̀ pọ̀ lórí ọ̀rọ̀ yín pété kankan máa ń bẹ láàrin yín ẹ pátì nígbà náà lọ́wọ́ gbọ́ sí wa lẹ́nu rẹ̀ dákẹ́ ṣùgbọ́n ṣé lèyí tẹ́ ẹ ṣe yìí ṣé ìyẹn máa dákẹ́ ẹrú eléyìí. Alhaji Oríyọmí èmi tí mo dún ìgbókù mùsùlùmí ni mí mi ò yé sọ lẹ́fírí kọ́nà ṣùgbọ́n mo ti sọ àsọtẹ́lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú wàhálà ìwọ́ pè yẹn mùsùlùmí yóò sì máa sá lọ torí kò ní bẹ́ẹ̀ ká identify wọn àti muslim toró mọ̀ pé ó lè la ikú lọ tàbí mi rẹ̀ ibẹ̀ ló mọ̀ báyìí nínú ayé odidi Mọ́kà wọ́n kọ̀wé láti máa láà Gumi kó wọ ìlú wọn mọ́ nítorí àwọn aṣemáṣe ẹ lọ wo history ẹ lọ check fáìlì Gumi ní Syria ẹ lọ check fáìlì ẹ̀ ní ìlú tó jà lọ́wọ́ yìí Iran ẹ lọ gba àwọn nǹkan tó ti partake nínú terrorism ní world ní Gumi táwọn yìí ẹ dẹ̀ mọ̀ torí ẹ̀ mo ṣe bẹ̀rù Islam tí wọ́n bá mú ọmọ kékeré báyìí tí bá ti lè sọ pé Kazeem ló kọ rẹ̀ tó mọ̀ pé mùsùlùmí lòun ìwà bíkà ò ní jìnnà sọ́wọ́ rẹ̀ láti kékeré ní bíkà ló wà lọ́wọ́ rẹ̀ nǹkan tó jẹ́ kí mo yàgò fún ṣe Islam nu mo yàgò fún lórí ẹ̀mí mi torí mo rí wípé àwọn èèyàn olóòótọ́ kò sẹ́ni tẹ́ bá pàdé tó jẹ́ Muslim tí ò ní lágídí ọkàn kò sẹ́ni náà tẹ́ bá rí mùsùlùmí tí ò lágídí ọkàn ẹ̀fà jáde olóṣè arábàlà bẹ́ẹ̀ Tinubu tẹ́rí tí sì wá wù yìí agídí ọkàn mùsùlùmí ní ìdálàmú tí irú rẹ̀ bá jẹ́yàn kan tí ò gbẹ́sẹ̀ rò ní yóò láàánú àwọn èèyàn lójú ṣé Tinubu láàánú àwọn èèyàn Tinubu tí àwọn èso láàánú àwọn èèyàn ṣé Buhari láàánú àwọn èèyàn máa ka fún yín lórílẹ̀‐èdè yìí ẹ lọ wò ó ẹ wá fi compare Jonathan tí ì ṣe mùsùlùmí àwọn tí mo dárúkọ yìí ẹ lọ fi compare Jonathan tí ì ṣe muslim àwọn kankan ń bẹ tó jẹ́ pé kò ṣe yí padà wàláì kò ṣe yí padà lẹ́ni àwọn tí wọ́n ní ẹ̀mí ìkàlẹ̀ rí tí wọ́n ń padà ní Islam yẹn wọ́n mọ bí yẹn ṣe máa ń ṣèyàn ní jàǹbá ni wọ́n fi ń padà àwọn tẹ́ni tí wọ́n ń padà yẹn ìjàmbá ń bẹ lára wọn tó lè fi ṣèyàn torí ẹ̀ fídíò yìí mo ṣe fún ìkìlọ̀ àwọn èèyàn ni ẹ ṣọ́ra ẹ lọ ṣọ́ra gbogbo ẹ̀dá tẹ́ bá ti rí tó bá ti lè mú ẹ̀sìn kó ó wà ní kìrìsìtẹ́nì náà torí bẹ́ẹ̀ títí wọ́n kàn mọ níwọ̀n bá ní ó wà náà tiwọn náà torí pé region kan náà the same Middle East láti kó àwọn ìwé
tí ń ba ayé jẹ́ ìwà tí ò ràn wá lọ́wọ́ lórílẹ̀‐èdè yìí ẹ sọ impact tí àwọn ẹ̀sìn tí wọ́n ní lórílẹ̀‐èdè yìí tá a ti rí wọn ò lóòótọ́. bàbá Adébóyè ní gbẹ́jọ́ tó ti pa kìrìsìtẹ́nì jọ sí ìlú bàbá Adébóyè jáde tó sọ pé ò darí kẹsà ti rówó wọ́n pa Michael Oyèdòkun irú bàbá Adébóyè ò lè jáde pásítọ̀ Kúmúyì ò lè bóde pásítọ̀ David Oyèdèpò ò lè bóde ká fara ya kí wọ́n dalẹ̀ rú kí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ó mọ̀ pé àwọn pa kìrìsìtẹ́nì kan wọn ò lè jáde àfọwọ́ àwọn kìrìsìtẹ́nì lè fẹ́ gbà lọ́wọ́ wọn tẹ́ fi kọ́ skul tí wọn ò ní lè lọ. gbogbo ẹ̀ láàrin ṣé ẹ̀sìn tó wá sèso re nílẹ̀ aláwọ̀ dúdú tó sèso re ẹ̀yin náà wò náà kẹ́nìbọ̀dì owó kó wá sọ èso rere tẹ́sí mú wá. à ń sọ ń dùn ní ẹnìkan sọ̀rọ̀ pé ẹ̀sìn ló mú ìwé wá táwọn èèyàn fi ẹ̀sìn kìrìsìtẹ́nì làwọn èèyàn fi kàwé nígbà tẹ́ wá kàwé òun kí wá ní ìwúlò òwe yẹn lára yín lónìí. ìwé tí kìrìsìtẹ́nì mú wá tẹ́ kà èso rere rẹ̀ dà tí gbogbo àwọn ìlú òyìnbó tí ò tanná before Nàìjíríà tí wọ́n ń tanná lónìí táwọn àwárí náà tàn láti 1960 láti gbòmìnira. àǹfààní ìwé tí Christianity mú wá ń dà lára wa yóò pẹ́ kó tó yé yín òun ló múra àwọn Oríyọmí yẹn egbò tí gbogbo yẹn gbé Oríyọmí sí lórílẹ̀‐èdè yìí nílẹ̀ Yorùbá òun la bìlì pé lóòótọ́ jù ẹ wá wo Oríyọmí lónìí náà wọ́n ń tẹ̀lé Gúnmi ẹni tá a pè lọ́jọ̀gbọ́n ọ̀wọ́n á ń tẹ̀lé Gúnmi tí bàbá rẹ̀ ò fi ipa tó dá lélẹ̀ lórílẹ̀‐èdè yìí Gúnmi náà dẹ̀ ń tọ́ pàṣẹ bàbá rẹ̀ ìwọ tó wá jẹ́ Oríyọmí Hamzat ipa Gúnmi nìwọ náà wá ń tọ̀ ṣe é rí pé wàhálà ti wà ńlẹ̀ Yorùbá ẹni bá rí Oríyọmí Hamzat tí ò bá sá ṣòbí àdáńtọ̀ ni àṣírí lẹ́gbọ́n lẹ́nu mi lé nìyí gbogbo wọn nìka kéékèèké ń bẹ lọ́wọ́ wọn ìka ń bẹ nínú wọn bẹ́ẹ̀ ṣe wò wọ́n yẹn ẹ̀ wá ń bu ẹkún pé nǹkan bàjẹ́ nǹkan ó bàjẹ́ jù báyìí lọ tá a bá tètè gbá bá ṣe wọ̀rọ̀ kó fi ṣàdá lórí ọ̀rọ̀ àwọn pípù yìí ṣé bá àwọn mọ̀fùtí ìwò ṣe bá àwọn gbójú hàn tá à ń rí ṣe bí Olúwo ń jẹ́ mọ̀ pé ọ̀tá ilẹ̀ Yorùbá lòun ní ti Oríyọmí Hamzat bó la ṣe fẹ́ mọ̀ pọ́ta ni olóje ń sọ pé ifá tó dá fún Oríyọmí òun ni ọba Àràbòdì ò mọ́lé kẹ́ńkẹ́ ilé ẹni ní tani ebi tí ó pè rà ọ̀ ń ṣe mí ọ̀ ń gbà mí àṣẹ tó wá ń dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe títí tó ń gbà ní ìkàyàn ṣe ẹ ti rójú ayé àbẹ́ẹ̀rí ṣe ẹ rójú ayé àbẹ́ẹ̀rí báyìí àwọn tá a pè léèyàn láwùjọ wa ṣe ń rí àbẹ́ẹ̀rí gbogbo wọn náà ẹ wá gbé Gúnmi ẹ ń gbé bọ̀m̀bàdàn capital city ilẹ̀ Yorùbá lẹ gbé Gúnmi wá ẹ wo àràpá rẹ̀ ẹ wo ibi tí ń yọrí sílẹ̀ ní ẹ̀mí tí ń bọ̀ lẹ́yìn ìgbà tí Gúnmi wá wọ́n pààyàn bàdàn wọ́n dóyà yẹn pa àwọn tó gé orí rẹ̀ ọmọ rẹ̀ tí wọ́n tó gé yẹn lọ́wọ́ gbà tí ó ṣe báyìí wọ́n tó kọ́ ọlọ́pàá wá wọ́n fi kọ́ àwọn èèyàn nídò nìbàdàn ìyẹn lọ bẹ́ẹ̀ Ògbómọ̀ṣọ́ tó bẹ̀rẹ̀ bó la fẹ́ bá yàrá já ńlẹ̀ Yorùbá ẹ̀yin kábíyèsí wa àríṣẹ́ ọwọ́ yín o àríṣẹ́ ọwọ́ yín a rí wípé òun nìyàn ní jẹ Yorùbá níyà àìlẹ́ni tí ó dùn ti Yorùbá ló sọ ìran Yorùbá di dandan lénìí kò sọ́ba nílẹ̀ Yorùbá tí ń jàfẹ́tọ̀ ọmọnìyàn lẹ̀ Yorùbá kò sọ́ba tó lè kẹun sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ àwa rẹ̀ nìkankan nínú yín tó jáde tí wọ́n sọ̀rọ̀ pé n tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ kò dáa àwárí àwọn mọ́tò kan lálẹ́ àná tó ń kó àwọn ọmọ kéékèèké ní Èkìtì tó ń sákàkiri àwọn ọmọ skul àwọn mọ́tò ọlọ́pàá tó fi ṣe patrol mọ́tò yẹn ò gbèrò púpọ̀ àwọn mọ́tò ní Hilux yẹn kò gbèrò ìwọ̀nba èrò àwọn ọmọ skul tó lè gbé ló gbé gbọ́n ní bandit àwọn ọmọ yẹn gbádùn bandit àwọn ọlọ́pàá yẹn ò dẹ̀ rí bandit but láti assist àwọn ọmọ yẹn kan fi kúrò lójúgbó
wọ́n kó wọn sínú mọ́tò wọ́n kó wọn lọ. Ilẹ̀ Yorùbá wá di ìlú àgbọ̀ ilẹ̀ ìlà ìlò, everybody wá sá káàkiri fẹ́mi rẹ̀. Àwọn nǹkan tá ti face ní 80s ní Haúsá, mò ń ráwọn èèyàn jáde àti ẹ̀wọ̀n bóyá mùsùlùmí ni àwọn bí wọn àti ẹ̀wọ̀n bóyá kìrìsìtẹ́nì ni wọ́n, àmọ́ bóyá kìíní kan ẹnìkan ní wọ́n máa ń dìdá rẹ̀ pé àwọn yìí ṣe mùsùlùmí, báwọn ò mọ Ọlọ́run ọkàn rẹ̀. Mò ń wò yín nígbà tá a ti ń sọ fún iṣẹ́ rẹ̀ péré ni, nígbà tí mo sọ fún yín lórí ìkànnì yìí wípé ẹ má máa fojú yẹn wò mọ́. Nígbà táwa wà ní Haúsá ní 80s, mo rántí 81, 82 ẹ lọ wo wàhálà mọ́látà sí ni. Wọ́n kọ́kọ́ pèrún láago kan òru, nígbà bá pèrún tán ni wọ́n wà bọ́ta. Mùsùlùmí tó jẹ́ Yorùbá wọ́n pa á, mùsùlùmí tó jẹ́ Yorùbá wọ́n pa á, mùsùlùmí tó bá jẹ́ ọmọ Benue State tí ìsara wọn wọ́n pa á. Nígbà tí Ìtumọ̀ Danfodiyo wọ Kánò, ṣé kò bá mùsùlùmí bẹ̀ ni? Nígbà tó wọ Sókótó tó wọ Gobir, ṣé kò bá mùsùlùmí bẹ̀? Ẹ lọ béèrè tán. Ní etí ìhòfò tí Ìtumọ̀ Danfodiyo wọ Sókótó, ṣé kò bá mùsùlùmí bẹ̀ ni? Wọ́n bá mùsùlùmí, wọ́n bá ilé kéwú tó ti wà ready-made ní Kánò. Gbogbo wọn ọlọ́pàá, ṣé wọ́n ṣe mùsùlùmí ni? What are you saying? À ń sọ fún yín pé they have mission. Mo tún ṣe fídíò, mo pè jáde, mo ní Fúlàní agenda. It is all about ẹ̀sìn. But nítorí pé èyí ti wà gọ́líbù pẹ̀lẹ́sìn, ibẹ̀lẹ̀ tí fìyà jẹ Yorùbá, àwọn Oríyọmí Hamzat, àwọn gbẹ́sìrù, wọ́n wá rò pẹ̀lẹ́sìn ní Fúlàní, wọ́n wá accommodate wọn. Ṣé wọ́n á rí báyìí? Kò lè tí ì yé yín, ibi tí mo sọ̀rọ̀ lọ yẹn ò ní yé yín láíláí, nítorí pé ìwọ̀nba lẹ̀ ń ronú mọ́ nípa tí ń ṣẹlẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè yìí. Mọ kẹta fèsì gbogbo, mo rí pé everybody online ti dàrú, everybody wọn mọ bí tá fẹ́ dorí ọ̀rọ̀ yẹn kọ. Ọlọ́pàá gan wọ́n ti sọnù lórí kéèsì yẹn pé ṣé mùsùlùmí lábẹ́ àtàkì àwọn eléyìí mọ́ ni àbí christianity àbí àwọn ẹlòmíì. Torí in táwọn pípì fẹ́ gbà kò yé wọn. Ẹlòmíì ni wọ́n dà pé ọkàn fẹ́ máa fi gbowó lọ́wọ́ àwọn èèyàn ni. Ó kọjá bẹ́ẹ̀. I am telling you right now, ẹ lọ kọ́ nǹkan tí mo sọ́lẹ̀ lónìí, ẹni bàbá àṣà sọ pé Fúlàní agenda ni, pé Ìtumọ̀ Danfodiyo agenda là ń bá lọ lórílẹ̀‐èdè yìí. Wọ́n dẹ̀ wọ́n fi tán gbé lọ. Èèyàn fẹ́ dúkẹ́ lọ́rùn, ó ṣe bísímíláì. Èèyàn fẹ́ lọ jà, ó pèrún láago kan òru. Ṣùgbọ́n tí ilẹ̀ bá mọ́ tó bá pààyàn tán tó bá tẹ̀ wọ́n wò láwọn kò sí nǹkan tó kà wọ́n pẹ̀lú ẹ̀sìn. Ṣé kò yẹ kó yé yín ni? Bàbá ńlá bàbá wọn nígbà tó náà wọ Sókótó, ṣé kò bá ilé kéwú ni? Ṣé kò bá ilé kéwú ní Kánò àti mọ́sálásí? Ṣé ẹ̀sìn Islam kò ti wọ lẹ̀ Yorùbá as far as 1000 years before kí Ìtumọ̀ Danfodiyo tó dé? Ṣé wọn ò kírun lóde Ọ̀yọ́ ni? Káwọn Fúlàní tó wáyé ìgbéde Ọ̀yọ́ lé? Ṣé Ààrẹ Kakanfò Àfọ̀njá ti gba Islam ni tó ti wé láwà ní? Kó tó lè pé wọ́n padà wá fẹ̀mí rẹ̀ gbẹ̀mí rẹ̀ lógbodò, wọ́n gba ogún bàbá rẹ̀ lọ́wọ́ rẹ̀. Ẹ̀dẹ̀ máa tara yín ní gbogbo gbà. Wọn kì í ṣe mùsùlùmí kíni? À ń sọ fún ìpáwọn èèyàn ní àjẹ́ndà yẹn sọ̀rọ̀ mùsùlùmí lélẹ́yìí tààtọ̀ yìí. Ẹ̀yin lẹ́yìn fi ẹ̀sìn jalè ilẹ̀ Yorùbá lógun nítorí pé ẹ̀yin ń rí wọn bí mùsùlùmí. Ẹ wá gbà wọ́n lálejò pé mùsùlùmí ni. Ṣé bí nǹkan tí wọ́n fi gbà wọ́n sókè súnà nu? Tẹ́ gbà wọ́n sókè súnà, wọ́n mú Álímì wá láti sẹ́yìn. Òdí ò pé olórí ẹ̀sìn Islam ni. Wọ́n fi mú Álímì kúrò ní sẹ́yìn. Àwọn tó dẹ̀ tẹ̀lé wá láti sẹ́yìn lára wọn ni Sọlágbẹrú wà. Sọlágbẹrú rẹ̀ máa Àfọ̀njá dáadáa tọrọ rẹ̀ ni wọ́n wá tẹ̀dó sókè súnà. Òkè ká tó máa pe òkè súnà lókè súnà, Álímì èyí tí ìdè lọrin tí wọ́n ti ń pe òkè súnà ní òkè súnà. Ẹ lọ wá ní ìtàn ilẹ̀ Yorùbá náà. A dẹ̀ máa sọ nǹkan fún yín, ẹ máa dà wá yẹ̀rìyẹ̀rì káàkiri. Òkè súnà wọn àmẹ́ Sọlágbẹrú gbàlejò Álímì síbẹ̀. Wọ́n bá Àfọ̀njá sọ̀rọ̀ nípa kó nù gba Ìsìlámù. Ìsìlámù ti wà lára àwọn Sọlágbẹrú, ó ti wà nílùú Ìṣẹ̀yìn kí Álímì tó lọ bẹ̀.
ó rí ìmọ́lẹ̀ Islam ló fi gbàbẹ̀ lọ ṣùgbọ́n àwọn bàbá wọn ò ronú torí pé kò ayé òlujára wọn báyìí tó bá jẹ́ pé ayélujára wọn lóye ká mọ̀ pé Sokoto tí àwọn ìran Alimi invade tí wọ́n sọ di kínní ó yẹ ká mọ̀ pé Sokoto ilé kẹ́wù ti wà bẹ́ẹ̀ Islam ti wà gbogbo àwọn Kánò yẹn nǹkan kan over 200 years kí o tún máa dáfòdò tó wà tó da àárín wọn rú tó ba ayé wọn jẹ́ dòní. ní sẹ́màndẹ́ndà tó gbé wọn Sokoto àti Kánò náà gbé wá sílẹ̀ Yorùbá tẹ̀ ń rí àdé ń sọ gbogbo ìgbà ṣùgbọ́n ẹ máa dá wa padà sẹ́yìn pẹ̀lú àwọn nǹkan tí ò ní túmọ̀. wọ́n fẹ́ islamize Nàìjíríà ní kí ni jẹ́ islamize. wọ́n fẹ́ gba ilẹ̀ yín tí wọ́n lé yín kó bẹ̀ ṣé wọ́n islamize ṣe kíní ní Egypt ni ṣé kò sí christianity ní Egypt ṣé kò sí christianity ní Ethiopia ṣé kò sí christianity ní kí lórúkọ ìlú yìí Morocco kò sí christianity ní Morocco gbogbo wọn sọ wájú aláwọ̀ funfun lónìí. ẹ lọ wádìí àwọn ọ̀tàn yẹn báwo làwọn ìgbéda ṣe ń gbalẹ̀ kiri àwọn ní mission àwọn yàtọ̀. ṣé Islam náà ń ṣe ní Iran tẹ́tẹ́lẹ̀ ni ẹ lọ wo bó ṣe ń gbé dibẹ̀ gbogbo ẹ̀ ló ní story bó ṣe lọ. They will come in as a Muslim and they will change everything. Wọ́n change narratives ẹ̀ tẹ́ pé ẹ̀ ní mọ̀dí rẹ̀ ní mọ̀dọ́dọ́ ẹ̀ ní mọ̀dí tẹ̀ lọ́mọ́. Adé sọ fún yín ẹ̀dẹ́ ẹ̀ gbòòrò olùkọ́ ẹ̀ ń yí padà síbò míì. Kó má bàa pẹ́ kó tó yẹ yín Alhaji Hamzat Oríyọmí ẹ̀ disappoint mi ẹ̀mí ò mẹ́lò mi ò ẹ̀ disappoint mi gidi gan because ibi tí mo gbé yín sí tẹ́lẹ̀ nìyí Alhaji Oríyọmí tí n bá gbọ́rọ̀ yín lójú oorun màá dìde bí mi àti bá a ṣe ríra rí ṣùgbọ́n at the end of the day àṣẹ lẹ́tàn lẹ́yìn náà ẹlẹ́tàn ní nígbà tí a ti jọyìn òṣèlú ẹlẹ́tàn ní ẹ̀tàn kò sí nǹkan pẹ̀lú òṣèlú láyé tí ìṣẹ̀tàn lórí ẹ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu ń bá lọ yẹn ẹ̀tàn gbogbo ìdájọ́ tí wọ́n ti ń fẹ́ tán ló gbà gbòòwò bọ̀rọ̀ wọn já bí ṣe máa ríre mi ní sọ jù báyìí lọ mo ti ní mi ní sọ̀rọ̀ púpọ̀ lórí kínní màá kàn mú voice kan wá tẹ́ ẹ máa gbọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ àwọn àlàyé ọ̀rọ̀ kan níbẹ̀ bó ṣe díìpù tó àná rí jù báyìí lọ lórí kan nìyí èmi ti ń tòótọ́ bàbá àṣà ẹ gbọ́. Islam ò ṣe é dìfẹ́ǹdì mọ́ ó ti bàjẹ́ fún Islam ẹ lè dìfẹ́ǹdì Islam láwùjọ mọ́ kò sí tẹ́ fẹ́ sọ àwọn tẹ́ ẹ rò pé wọn ò ní mọ̀ lánàá wọn wá ń bí yín ní tẹ́ ẹ lè dáhùn lónìí àwọn béèrè tẹ́ ẹ ní dáhùn fún ṣe rí bọ́lódùmarè ṣe é ṣiṣẹ́ báwọn ìgbádẹ̀ kúrò lọ́wọ́ yín ẹ sùn lálẹ́ pẹ̀lú agbára nígbà tẹ́ ẹ dẹ̀ fi jí láàárọ̀ ẹ̀sìn dè yẹn pẹ́rẹ́ bọ́lọ́hún ṣe mọ́ ẹ ṣe nu oyè gbogbo ẹ̀yin àfáàlẹ̀ Yorùbá àtẹ̀yìn tẹ́ ẹ kọ̀tànkìtàn àti iṣẹ́ Ádámọ̀ tí wọ́n ń pa ìtànkìtàn ìtorí burúkú gbogbo yín bá pátá àṣírí yín ti tú ilẹ̀ ti mọ́ bá olóró yín oyè torí pé kálukú ò ronú nípa Islam gbogbo wa ní kíní yẹn jọ bò lójú lẹ́ẹ̀kan náà lójú gbogbo wájú ẹ̀yin fúnra yín ìmúnilẹ́rú tí Islam gbé wá fún rẹ̀ bóyá bíi 30% ẹ̀yin àfàlẹ́ Yorùbá dẹ̀ fi 70 fún olórí ibú ni gbogbo yín ẹ̀yin náà lè máa pa irọ́ kírọ́ orúkọ báyìí ni àwọn eṣinṣin pa nẹ́bì orúkọ báyìí làwọn ẹyẹ ń pè orúkọ báyìí làwọn ẹja ń pè orúkọ báyìí ni àwọn ẹranko ń pè irú olórí burúkú ànẹ́bì ń gbẹ́sẹ̀ méjì papọ̀ lẹ́ẹ̀kan náà àwọn irú ikú wà símílà ẹ máa gbọ́ kẹ́ ẹ lè mọ̀ pé èèyàn kan ló kọ̀wé méjèèjì o irú ikú àwọn Lárúbá ló pa ànẹ́bì àwọn wo ló pa Jésù náà àwọn tó lọ bá náà ló pa àwọn tó jíjẹ fún ibẹ̀ lẹ́tí máa mọ̀ pé kíní yẹn wọn ò kọ Bíbélì lójú Jésù wọn ò kọ Kùránì náà lójú ànẹ́bì ẹ gbé kíní yẹn síra wọn ìran mẹ́sàn-án ìran méjìlá làwọn ọmọ Ísírẹ́lì ìran méjìlá làwọn ìran Lárúbáwá náà kí ló dé ìlú ọgbọ́n lò ẹ̀ náà ó dẹ̀ dáhùn torí Ọlọ́run gbogbo àìsùn yìí ká má bàa ṣerú ayé ni ẹ dákun ẹ jádọrú kíní yìí ó Ọlọ́run tí wọ́n pè fún ọpọ Ọlọ́run ni Ọlọ́run kọ̀ méjìlá làwọn sì gidi yẹn àti màṣírí ẹ àti màwọn tó kọ Kùránì àti Bíbélì
a ti rí gbogbo ẹ̀ tó bá fi àfihàn ọ́ béèrè fún àwọn àfihàn ẹ̀ copy and paste ni. gbogbo nǹkan ibi tó kó díẹ̀ sẹ́yìn tó bá di ìrọ̀lẹ́ ayé dà ta ló sọ fún ọ gbogbo ń tọ́ka fún ọ kó máa ṣẹlẹ̀ ìrọ̀lẹ́ ayé láti tọ́ta ti bẹ̀rẹ̀ ló ti ń ṣẹlẹ̀ obìnrin á máa jọ̀gá wọ́tọ́ tóbìnrin ti ń jọ̀gá nínú ayé nítọ́tọ́ ti sọ fún ọ pé obìnrin á máa jọ̀gá kí ló dé tó béèrè tán Bàlíkísù tán pa nínú Kùránì fún ọ ẹ dẹ́kun torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ro ọpọlọ wa ẹ jẹ́ kó ọpọlọ wa ó ṣiṣẹ́ ẹ jájá kúrò nínú ìdè yìí níjọ́ tí ẹ̀sìn yìí ti dé àwọn wo là ń sìn àwọn wo náà ń fa ayé tiwa ṣayé tiwọn wọn bí yín dáa bẹ́ẹ̀ bá ná 900 million ní Nàìjíríà nìkan 900 billion là ń ná lówó wa tó jáde sí Mọ́kà lórí báwọn èèyàn lọ hajj òwò adé hajj yẹn bóyá ìdílé tó ti bí ẹ bóyá èṣù náà ń bọ́ ń bẹ̀ wọ́n wá ní aráàmù ni aráàmù lè ṣu yẹn ọmọ wa tọ́pọ̀ lórí gangan aráàmù ni ó wá dọ́hùn yẹn ń bẹ̀ yẹn olóńgbà òkúta olóńgbẹ́nu sókúta òdẹ̀ rí pé yẹn wà sacred òun dì mọ́kúta olówà sacred ẹ ṣàánú wa òun dì mọ́kúta olówà sacred ó dúró lórí òkè lórí òkúta olówà sacred Sàfà àti Márùwà yẹn ọ̀tọ̀ nìtàn ẹ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá náà ṣe bí àwọn kí àwọn ìdílé Kùrẹ́ṣì tó dé Mọ́kà àwọn ìdílé tó wà ní Mọ́kà àwọn ọmọ wọn méjì náà ṣàṣemáṣe níbẹ̀ yẹn oye táwọn àlìjẹ̀nù chẹ́ǹjì wọn sí òkúta wọ́n gbé kan sókè wọ́n gbé kan nísàlẹ̀ náà ti ń fi ń ṣe sacrifice lọ́dọọdún tẹ́lẹ̀ tí wọ́n máa ń wá ṣèrántí wọn tán bá wá sọ́jà ṣèbọ́jà níbẹ̀ yẹn ṣèbọ́jà ní Mọ́kà tó jẹ́ sẹ́ńtà ààyè tí wọ́n ti ń ṣe áàjì gbogbo ilẹ̀ lárúbáwá ni béèrè lọ́wọ́ fóònù ẹ̀ náà kánẹ́bì tó dé àgbogbo àyè ni wọ́n kọ́ káàpàsínà kọ́ áráàmù sí káàkiri áráàmù wà ní Yámánì áráàmù wà ní Ujaz ó wà káàkiri tí wọ́n ti ń ṣe hajj oye gbogbo táwọn ń ṣe yẹn ànẹ́bì gba gbogbo ẹ̀ kó gbogbo ẹ̀ sójú kó yọ ọmọ rẹ fáwọn ẹbí ẹ̀ pé ẹyẹ yí lẹ̀lẹ̀ mọ́ ẹja pákéjì ẹ̀ fún yín kẹjẹ́ dalẹ̀ kẹ́ ẹ̀ mọ́ fi káwọn èèyàn lẹ́rú tí ò bá tiẹ̀ mú kú dání tó bá jẹ́ gbogbo ohun tó kó dání náà ní pétọ̀ kẹsà máa sìn wọ́n mà dáa ó tún wá di pé ideology Islam ó wá lé nígbà ẹ wá ń pa àwọn èèyàn bí ẹni ń pẹran ṣé èèyàn gan ò tó ni bọ́n ṣe ń pa ọmọdé náà ń pa àgbà náà ń pa ọkùnrin náà ń pa obìnrin ìwọ fúnra rẹ tó bá lọ gbọ́tàn Islam láti bẹ̀rẹ̀ ogun ló bẹ̀rẹ̀ kí ló dé tán fi rán àwọn assassins Umaru kí ló dé tán fi assassinate Usmanu kí ló dé tán fi assassinate Ali kí ló fà á kí náà pa wọn fún àwọn tí wọ́n fẹ́ gbẹ̀san lórí ikú Aisha ìyàwó Ànábì àwọn náà wà ń bẹ̀ dàárọ̀ ìwọ̀n òkú o wọ́n dẹ̀ ń pọ̀ sí i Hasan wa Hussein kí ló dé tá fi pa wọ́n gbogbo àwọn nǹkan yìí Islam mọ kí gbogbo òlu yín kẹwàá ní 100% of Muslim ẹ máa jagun náà ẹ tún mọ para yín ni torí pé alùsùn náà ò ní pàdé sùmọ̀rá kínú ẹ̀ dùn láíláí oye àwọn sálàfí wà ń bẹ nílùú òkè ń bẹ yẹn ní Kwara àwọn sálàfí lódìdí ìlú kan wọ́n pa gbogbo àwọn ọkùnrin ibẹ̀ wọ́n kóbìnrin àtàwọn ọmọ lọ ẹ dákun torí Ọlọ́run àfáà mélòó ló jáde àwọn anísàídì Òṣùpá kọrin ó tabakura ní gbogbo àfáà wa ń jáde ṣe ẹrí pẹlẹ sin ni ẹrí pẹlẹ sin ló ń ṣe Islam ẹrí pé lórí burúkú ló ń ṣe Islam ẹ̀yin jáde nílé dìfẹ́ǹdì pé ẹni tó ń kọrin tó wà lóde pátí tó ṣe pé àtọ̀mù tí àtoríṣiríṣi èèyàn ló wà ń bẹ̀ ẹ wá sọ pé ẹ ń bú Kùránì oyè jáde fún àwọn tó ń pààyàn. bàbá ètò ẹ tẹ̀ má bínú ṣé bí Àlùkùránì nìkan kọ́ ló sọ̀rọ̀ sí ó sọ̀rọ̀ sí Bíbélì náà àwọn tó wọ́n ṣe jáde wá. gbogbo yẹn ò tiẹ̀ kàn mí ó dàfà mélòó ṣèbí sojú yín inú ayé lẹwà táfàbò tó ká tó kú náà sọ pé àwọn Boko Haram àwọn lẹni Ọlọ́run. ó gbọ́ mo rí fídíò yẹn. ṣèbí kíní repeat ẹ láìpẹ́ yìí ìyẹn wèrè wo torí ká máa kọ́ ọmọ kí wọ́n ṣe ń yìnbọn yìí ṣèbó sọ láìpẹ́ yìí oye òun náà repeat ẹ ó ní gbogbo ohun tí àwọn èèyàn ń pè ní terrorist yẹn alùlì jihad ní lọ́dọ̀ tàwọn kí ni túmọ̀ alùlì jihad àwọn tó ń gbìyànjú sójú ọ̀nà Islam original Muslim inú igbó ló wà ẹni tó ń practice Islam gẹ́gẹ́ inú igbó ló wà. àwọn ganan tẹ̀lé everything àwọn náà try jù. oye doctrine yẹn ẹni tí ò lè pààyàn ò lè ṣe Islam ok gbogbo kíní yẹn wọ́n wá ń pa wá ṣé ká jókòó nínú ilé kan máa pa àwọn ìyá wa ni
ìkànnì àwọn ìyá wa ń bẹ wọ́n bá ìyá yẹn sùn títí tó fi kú wọ́n tún wá ní kí àwọn ọmọ wa gba òkú ìyá wọn wọ́n wá lísì gbogbo tán fẹ́ gbà àtowó àtọtí àtóúnjẹ àwọn ọmọ yẹn gbé lọ ọmọ 5 tí ìyá yẹn bí wọ́n débẹ̀ wọ́n pa 2 lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n tún ká àwọn 3 yẹn kalẹ̀ sọ́dọ̀ wọn ṣé ká yá